Aláròyé máa wí o. Wọ́n pa akẹ́kọ̀ọ́ jáde poli Kwara lásìkò ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Oyèládé Habib Ọláwálé, akẹ́kọ̀ọ́ jáde iléèwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara ìyẹn Kwara State Polytechnic tó wà lágbègbè Yàkùbá, Ìlọrin nípínlẹ̀ Kwara, ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé nínú ọgbà iléèwé náà lọ. Níbi ìjàmbá táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn oríṣi méjì tí wọ́n ti gbéná wojú ara wọn ti ń jà ni wọ́n ti pa Ọláwálé tó kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ civil engineering pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ iléèwé tó jẹ́ ND/20/CEC/FT/206 lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 2 oṣù Kejìlá ọdún yìí. Ìròyìn tó tẹ Aláròyé lọ́wọ́ ní wípé àwọn akẹ́kọ̀ọ́ jáde iléèwé náà tí wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọlu ara wọn lọ́jọ́ Tuesday ọ̀hún lásìkò tí ìbọn ń ró lákọlákọ ní Ọláwálé tóun náà jẹ́ ọ̀kan lára wọn gbéjọba sílẹ̀ lójijì lójú ìjà. Púpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fa wàhálà yìí ni wọ́n sọ wípé ọmọ iléèwé Kwara Poly ni wọ́n nígbà kan, ṣùgbọ́n tí wọ́n ti jáde níléèwé náà, àwọn wọ̀nyí ni wọ́n ti ṣetán níléèwé, ṣùgbọ́n tí ẹsẹ̀ wọn àti gbogbo ara wọn kò fi iléèwé náà sílẹ̀ lórí gbogbo idán tí wọ́n máa ń ró nínú ọgbà ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì dárúkọ oríṣi àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n jọ gbéná wojú ara wọn. Ohun tí Aláròyé gbọ́ ni wípé àwọn ẹgbẹ́ òkùnkùn alátakò ti fojú sun ẹni tí wọ́n fẹ́ yanjú ní kíákíá ni wọ́n sì ṣiṣẹ́ náà. Èyí ló mú kí jìnnìjìnnì bolẹ̀ nínú ọgbà táwọn akẹ́kọ̀ọ́ ń káyà sókè kó tó di wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò dá sí i. Wọ́n ti fi páńpẹ́ ọba gbé àwọn afurasí bíi mélòó kan tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún, wọ́n sì ti fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́. Nínú ọ̀rọ̀ tirẹ̀, arábìnrin Halima Garba tó gbẹnusọ fún ilé ìwé gíga náà ṣàpèjúwe ìṣekúpani ọ̀hún bí èyí tó burú jáì. Ó ní òun túbọ̀ ń fìdí rẹ̀ múlẹ̀ sí wípé gbogbo ara ni ilé ìwé náà fi lòdì sí ẹgbẹ́ òkùnkùn ṣíṣe àti ìwà ọ̀daràn yòówù tó bá ní nínú. Nígbà tó ń ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí ọmọ tó kú, ó ní a kábàámọ̀ lórí ẹ̀mí tó ṣòfò, bẹ́ẹ̀ la ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí àti ọ̀rẹ́ olóògbé. Garba fi kún un wípé ní pápápá làwọn ẹ̀ṣọ́ aláàbò inú ilé ìwé náà ti ṣèdìde gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí àti pé púpọ̀ àwọn afurasí ni wọ́n mọ̀ wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ti mú tí wọ́n ti fà lé ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí tó jinlẹ̀. Garba ní gbogbo nǹkan ti padà sí dáadáa nínú ọgbà iléèwé náà báyìí, bẹ́ẹ̀ ni ètò ẹ̀kọ́ àti ìṣàkóso iléèwé ọ̀hún ti ń lọ láìsí ìdíwọ́ kankan. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé káwọn akẹ́kọ̀ọ́ má tẹ́tí lórí akitiyan wọn láti fẹjọ́ ohunkóhun tó bá mú ìfura dání tó àwọn aláṣẹ tọ́rọ̀ bá kàn létí láti lè rí dájú pé ààbò àti àlàáfíà jọba nínú ọgbà àti àyíká Kwara Poly. Mọ́nísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.